Òwe tí òní lórí Bembeyeke TV. A ní ẹ̀kọ́ ò dára, ó níwájú ilé ọba ni wọ́n ti ń tà á. Ẹ parí ẹ̀. A ní ẹ̀kọ́ ò dára, ó níwájú ilé ọba ni wọ́n ti ń tà á. Ẹ parí ẹ̀. Ìparí rẹ̀ rèé. A ní ẹ̀kọ́ ò dára, ó níwájú ilé ọba ni wọ́n ti ń tà á. Ṣé ọba ní ń ta ẹ̀kọ́ ni? A ní ẹ̀kọ́ ò dára, ó níwájú ilé ọba ni wọ́n ti ń tà á. Ṣé ọba ní ń ta ẹ̀kọ́ ni? Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wá a. Ìtumọ̀ òwe náà rèé. Ìtumọ̀ òwe náà nìyí. Àwọn bàbá wa àti ìran Yorùbá wọ́n máa ń pa òwe yìí láti lè fi sojú abẹ níkò, kí wọ́n lè fi yé ni wípé ẹni tí èèyàn fẹ́ fi èrànràn yẹn tàbí ẹni tí èèyàn fẹ́ fọgbọ́n bà lórúkọ jẹ́ yẹn kò ní lọ́wọ́ tàbí kò dẹ́ṣẹ̀ tẹ́ ẹ fẹ́ fi kàn án. Òun lòwe yẹn ló ṣe máa ń jáde wípé a ní ẹ̀kọ́ kò dára, oníwájú ilé ọba ni wọ́n ti ń tà á. Ṣé ọba ní ń ta ẹ̀kọ́ ni? Òwe yìí kò túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀kọ́, ṣùgbọ́n ó lè túmọ̀ sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn kan tàbí ìwà ìdá kan tàbí nǹkan àmì kan tí wọ́n mọ̀ mọ́yàn kan. Ṣùgbọ́n torí pé wọ́n wà ní sàkání irú ẹni bẹ́ẹ̀, ìyẹn nítòsí irú ẹni bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè bẹ̀rẹ̀ sí wá máa bẹnu àtẹ́ lu agbègbè ibi tí nǹkan náà wà, tó sì jẹ́ pé nǹkan náà kọ́ ló fà á, òun kọ́ ló ṣokùnfà rẹ̀. Ó ní wọ́n ṣe ń parú òwe yìí o. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ sí lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wá a. A ní ẹ̀kọ́ ò dára, oníwájú ilé ọba ni wọ́n ti ń tà á. Ṣé ọba ní ń ta ẹ̀kọ́ ni? Lónìí, má torí ọ̀rọ̀ ẹnu tàbí torí àwọn nǹkan kan tàbí ohun tó kù díẹ̀ káàtó bọ ọmọlàkejì jẹ́. Nítorí náà, ohun tó yẹni ló yẹni, okùn ọrùn ò yadìyẹ, bó sì yadìyẹ kò lè yẹni tí ń fà á. Ẹ subscribe sí Bembeyeke TV lónìí, ẹ tẹ notification bell, ẹ tún share fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi fún Bembeyeke TV.